bisimilayi kọlọ́n kó jọ ẹ jẹ́ ká ṣe wà iná júndà náà àwọn olùgà àlìbùn kó tó di pa ká. láìpẹ́ láì jìnnà Ọlọ́run fa rẹ̀ hàn láìpẹ́ láì jìnnà. tó kọlọ́n kó fa rẹ̀ hàn láìpẹ́ yìí ẹ ṣe wà iná júndà náà làwọn olùgà àlìbùn ẹ ṣe mọ́kànlá. bisimilayi rahmani rahim wa iná júndà náà làwọn olùgà àlìbùn wa iná júndà náà làwọn olùgà àlìbùn wa iná júndà náà gàlìbùn wa iná júndà náà làwọn olùgà àlìbùn 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 wa iná júndà náà làwọn olùgà àlìbùn. gbogbo àwọn tá a bá wà ń bẹ ẹ̀yin ọwọ́ wa òun ni káàkà wọ́n ní lóòótọ́ kùránì ò jẹ́ nǹkan kan pé nǹkan míì sórí ni kùránì sọ kọ́lọ́n kó wá wọlá pé alukùránì sọ pé waja'alna min bayni aydihim shaddan wa min khalfihim shaddan fa aghshaynahum fahum la yubsirun kọ́lọ́n kó wọlá ọjọ́ tí ayé alukùránì yẹn sọ̀ kalẹ̀ gbogbo ẹ̀yin àfa àwa tẹ́ wà ń bíbà yìí ẹ dákun gbogbo ọjọ́ tá a bá ti wá bíbà yìí àwọn àyà tá a kọ́kọ́ máa ṣe náà nìyẹn àwọn àyà suratul fili yẹn náà lẹ́yìn ajẹ́ ká máa ṣe anybody tó bá ti lead the program nínú ẹ̀yin àfa àwa wọ́n ṣe máa ṣe nìyẹn so nísìn kọ́lọ́n kó wọlá agbára tí ń bẹ nínú alukùránì kó wọlá ọjọ́ tí suratul fili jáde tó Ọlọ́run sọ̀ kalẹ̀ kó wọlá ìṣẹ́gun tọ́lọ́run fi suratul fili yẹn ṣe kó wọlá ọjọ́ tí àwa náà lò tó ṣiṣẹ́ tí mo mọ̀ pé agbára ń bẹ nínú Quran ó bẹ̀rẹ̀ láti rí nọ́mbà 1 nínú wọn àti nọ́mbà 2 nínú wọn àti nọ́mbà 3 nínú wọn àti nọ́mbà 4 nínú wọn Ọlọ́run bá kí Ramadan ta fẹ́ mú ìkó tó kanlẹ̀ Ramadan ta fẹ́ mú ìkó tó kanlẹ̀ mọ́sá ìjẹ́wọ́ ara rẹ̀ Ọlọ́run bisimilayi alam tara kaifa ẹ̀yin ọwọ́ ni o bisimilayi rahman rahim alam tara kaifa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahu fi tadlil wa arsala alayhi tayran ababil tarmihim bi jarati min sijil faj'alahu ka'asfin ma'kul bisimilayi rahman rahim alam tara kaifa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahu fi tadlil wa arsala alayhi tayran ababil tarmihim bi jarati min sijil faj'alahu ka'asfin ma'kul bisimilayi rahman rahim alam tara kaifa fa'ala. kí ni àwọn àáfàá tí a rí àbí àwọn mùsùlùmí kí ni nǹkan tí wọ́n ń gbìyànjú láti ṣe nǹkan tó ń ṣe náà ni pé wọ́n ń ṣépè fún wa torí pé wọ́n ti rí wa gẹ́gẹ́ bí ọ̀tá Islam àmọ́ a ò kí ń ṣe ọ̀tá Islam ẹ̀yin àáfàá yìí ẹ̀yin mùsùlùmí yìí òdodo là ń sọ fún yín tó bá jẹ́ pé ẹ jẹ́ ògidì ọmọ Yorùbá ẹ̀sìn Islam àwa kọ́ la ní ìran Yorùbá ò lẹ́sìn Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn wọ́n gbé ẹ̀sìn yìí wá láti wá fi ba ayé wa jẹ́ ni wọ́n fẹ́ fi colonize wa ni kán fulanize wa kán arabize wa kán lè bá gbalẹ̀ wa wọ́n fẹ́ kó wa lẹ́rú ni irọ́ lásán ni gbogbo nǹkan tó ti sọ fún wa nípa ìsìláàmù wàyínà júdà náà làwọn mọ̀lìgàlìbùn kí ni ìtumọ̀ ẹ̀ máa rí ní Quran chapter 37 verse 173 kí ni ìtumọ̀ ẹ̀ ní pé àti pé dájúdájú àwọn ọmọ ogun wa àwọn kúkú ni olùborí lójúra wọn báyìí wọ́n ti rí wa gẹ́gẹ́ bí agbá ń gbógun tì wọ́n pé àwọn làwọn máa wá borí wa wọ́n ti fún wa di ìgbẹ̀yìn Ramadan àwọn kan ní àwọn fún wa di ìparí ọdún yìí àwọn kan fún wa di ìparí last year àti ọdún yìí àwọn kan fún wa di ìparí ọdún yìí mo lágbọ́rọ̀ Ọlọ́run Olódùmarè a máa tún ju ọdún yìí lọ àwọn ilé tó ti fún wa di ìparí oṣù Ramadan àbí ààwẹ̀ Ramadan tó tún fẹ́ mú yìí ẹ̀yin èèyàn wa irọ́ lásán ni ẹ̀sìn Islam gbogbo nǹkan tẹ́ ń ká yìí irọ́ ni ìtàn ní Kùránì yìí mo tún gbé mo tún fi hàn yín òun ni òfúùtù fẹ́ tẹ̀ ní irọ́ ni ìtàn ló wà ń bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tẹ́ ń ká yìí àfá yìí ẹ máa kà lédè Yorùbá a fẹ́ ṣí yín níyè a fẹ́ ṣí yín ní làákàyè irọ́ lásán ni ìtàn ló wà ń bẹ́ẹ̀ kò ságbára kankan ń bẹ́ẹ̀ ó ní òkà kínní kankan pọ̀ ṣiṣẹ́ nǹkan kan ò ṣiṣẹ́ ó dá ẹ dèrà yín mọ́lé kẹ́ máa kà kẹ́ ẹ sọ pé ó fẹ́ ṣiṣẹ́ ìgbìyànjú ló ń gbà gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí skáàmù ni wọ́n wá fi kó wa lẹ́rú ni wọ́n tún wá ka súrátù fíl súrátù fíl yìí ó sọ ìtàn nípa ìjọ eléré nígbà tó fẹ́ wá wó Káàbà wọn ò tí ì bímú ọmọdù Islam ò tí ì bẹ̀rẹ̀ ńgbà yẹn ẹbọ nǹkan tẹ́ pè lẹ́bọ ìdí wọ́n ṣe ń Káàbà Allah èrè ni ó ti wà nù Káàbà ó pẹ̀lú àwọn èrè tó ń sìn gbogbo tàwáàfù ájì tẹ́ ń ṣe wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ ìtàn yẹn ni wọ́n narrate pa wọn fẹ́ wá wó Káàbà o wọ́n wá narrate ẹ̀ fún Muhammadu ìtàn ní ẹ̀jẹ̀ tó ń ka ìtàn
ẹjọ́ èèyàn wa ẹ jẹ́ ká gbìyànjú àwa tá a bá ti jí ẹ jẹ́ ká gbìyànjú ká jí àwọn àfáà yìí ẹlòmíì ti ṣègbé sínú ẹ̀sìn yóò ti rò pé dodo ní kinní irọ́ lásán ni bó ṣe wáyìí kò lè ṣe nǹkan kan gbogbo nǹkan tẹ̀ ń ká yìí òfútù fẹ́ tẹ̀ ni mo mọ̀ pé ká ní nǹkan kan nínú wa wà níbi tí ẹ ti lè ṣe jàǹbá fún wa ni ẹ máa ṣe jàǹbá fún wa torí ẹ̀ ni Allah àti Muhammadu náà ṣe sọ pé kẹ́ ẹ máa jà fún Allah ò lè ṣe nǹkan kan ẹrù kínní ìyẹn náà gbé sí làákàyè ẹ lè jà fún Allah ẹ ṣe fà Allah lẹ̀ kó jà fúnra ara ẹ̀ irọ́ ni táwa ló fẹ́ bá wa ṣí àwọn èèyàn wọ̀nyí lójú báyìí àwọn Fúlàní fẹ́ gbalẹ̀ wa ni wọ́n ń tàn wá ní gbogbo nǹkan tó wà nínú Islam irọ́ gbogbo ẹ̀ ẹbọ àwọn lárúbáwá ni wọ́n wá fi kó wa lẹ́rú ni àwa náà nítọ̀dọ̀ ti wà aláèrè ni èrè kò lè sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ní Kùránì sí ìtàn tí àti Muhammadu sọ ní wá sọ pé Jibril mú wá bó ṣe rí nìyẹn ṣẹ́rí bí mi náà ṣe ń bá yín sọ̀rọ̀ yìí sí ìkíní kan ló ń gbé ọ̀rọ̀ tí mo sọ yìí wọ́n ń gbé wá fẹ́mi náà ni wọ́n ń gbé wá fún mi ni bẹ́ẹ̀ náà ṣe gbé wá fún Muhammadu ẹ̀rí pé kò ṣe pé bóyá Ọlọ́run sọ̀rọ̀ níbi kan èmi mò ń sọ bẹ́ẹ̀ náà ni Muhammadu náà ṣe ń sọ ẹ jẹ́ ká lo sẹ́ǹsì wa irọ́ lásán ni gbogbo àwọn àfáà yìí wọ́n fẹ́ scam wa ẹ̀yìn wa ọ̀pọ̀lọpọ̀ wọn Fúlàní ni wọ́n èèyàn ọmọ Yorùbá má gbààwẹ̀ Ramadan ni ó kàn fẹ́ fìyà jẹra ẹni o bó bá lọ kú dànù kò sí náà kankan bí kankan kò sálùjọ náà kankan bí kankan ìtànjàpá àti yanrin bo ni a máa lọ a máa padà ni wọ́n fẹ́ kó wa lẹ́rú for life wọ́n fẹ́ gbàgbára lọ́wọ́ wa ni wọ́n bí àwọn òbí mi ni àwọn òbí mi bí mi tán bá dàgbà tán lọ èmi náà bímọ tí èmi náà bá dàgbà sí bá lọ àwọn ọmọ mi náà bímọ bó ṣe máa lọ ni life is a cycle ẹ̀yin àfáà yìí ẹ jí ẹ má sùn ẹ lọ gbogbo àwọn mọ́sálásí ilẹ̀ Yorùbá ẹ lọ wò wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa ní irọ́ lásán ni Ọlọ́run Olódùmarè tó dá wa kò lẹ́sìn àṣà àti ṣe la ní gbogbo ẹ̀yin èèyàn ògbésẹ̀ ń jẹ́ orúkọ lárúbáwá ẹ lọ yí orúkọ yín padà sórúkọ Yorùbá ẹ má dìbò fún olóṣèlú kan tó bá ti jẹ́ pé ṣe ló gbé ẹ̀sìn Islam sórí wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà wọlé wọ́n fẹ́ pa gbogbo àwa ọmọ Yorùbá ni ẹ jí ẹ má sùn wọ́n fẹ́ kó wa lẹ́rú ni o Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè paracetamol 10 naira ó lágbára ju Allah lọ irọ́ lásán òfútù fẹ́ tẹ̀ mo sọ yìí mo dúró